gbẹ̀yìn tẹ́ ń gbọ́ wa ṣe rí ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi scam wa ni wọ́n deceive àwọn forefathers wa tó fi gba ẹ̀sìn yẹn ni. Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam yẹn wọ́n fẹ́ fi Arabize wa, wọ́n fẹ́ gba culture wa, wọ́n fẹ́ gba identity wa. Wọ́n máa gba orúkọ yín, wọ́n á fún yín lórúkọ Lárúbáwá, wọ́n á gba èdè yín, wọ́n á fún yín ní èdè Lárúbáwá, wọ́n á tún ìtàn yín kọ, wọ́n á máa sọ fún yín pé ilẹ̀ Lárúbáwá lẹ ti wá, ìwọ̀n lẹ́ máa sọ pé lámúrújù kan irọ́ lásán ni. Wọ́n á ní ilẹ̀ Lárúbáwá lẹ ti wá, wọ́n á gba Ọlọ́run Olódùmarè lẹ́nu yín, wọ́n á fún yín ní Allah Lárúbáwá, wọ́n á sọ wá sí kolobo, wọ́n máa wá wọ́n máa pa wá, wọ́n ti ń pa wọ́n Sudan, wọ́n ní Somalia ń sin ó ti di ilẹ̀ Lárúbáwá. Tẹ́ ẹ bá lọ wo ilẹ̀ Haúsá ní Nàìjíríà presently, wọ́n ti gba Ubangiji lẹ́nu wọn, wọ́n ti gbé Allah lé wọn lọ́wọ́, ẹ̀rí bọ́n yẹ báyé wọn jẹ́, wọ́n wá ń bímọ lọ rẹpẹtẹ, àlìmájì rí wá pọ̀ rẹpẹtẹ, ayé wọn wá ń bá gbogbo àwọn ọmọ Haúsá náà ti sọ wọ́n jẹ irú, wọ́n ti jí ọwọ́ wọn, àwọn Fúlàní wọ́n ti gba ogbólẹ̀ wọn, àwọn Fúlàní ló ń jọba, ló ń jẹ gọ́vnà lé wọn lórí. So ẹ̀sìn Islam wọ́n máa fi ń gbalẹ̀ ni. It was brought for colonization and conquest. Wọ́n fẹ́ fi gbalẹ̀ ni. So wọ́n fẹ́ erase wa ni. Wọn ò like wa, àwọn Arabs ò like wa. So àwọn àfáà yẹn ò dẹ̀ lè sòdodo fún wa torí pé they are jobless. Iṣẹ́ yẹn wọ́n ti mú kíní yẹn bí iṣẹ́. Imagine gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá kí ogun wọn jẹ́ àgbẹ̀. Àtijọ́ gan nígbà tí babaláwo wà, àwọn babaláwo ń ṣiṣẹ́ àgbẹ̀. Ẹ máa wá babaláwo délé, wọ́n á sọ pé bàbá ti lọ sóko, ẹ padà wá ń rọ̀lẹ́. Àwọn eléyìí wọ́n ti sọ Islam díṣẹ́, so wọn ò lè sọ òdodo fún yín. Islam is nothing but a scam. Allah ò kì í ṣe Ọlọ́run. Paracetamol 10 naira tẹ́ ń lò ó lágbára ju Allah lọ. Allah ò lè ṣe anything now. Gbogbo Quran tẹ́ ń kà kò sádúrà nu Quran, ìtàn lásán ni. Gibrish ló wà ń bẹ̀, kò nítumọ̀. So ẹ ṣe sùúrù. So bá wá sọ fún yín pé kẹ́ fi Islam múlẹ̀, à ń try láti sọ fún yín pé identity Lárúbáwá tẹ́ bá ṣe Islam ẹ ti put on identity Lárúbáwá. Odò tó bá gbàgbé orísun odò yẹn máa gbẹ. Wọ́n fẹ́ bayé yín jẹ́ pátápátá. Wọ́n fẹ́ gba identity yín. There is nothing bad nínú nǹkan tí àwọn ancestors wá ṣe. Wọ́n kàn demonize wọn ni. Ṣẹ́gẹ̀t kò sí pé aláwọn ṣe Ọlọ́run, kò dẹ̀ sí pé nǹkan tẹ́ ní láti ṣe ẹ tẹ̀lé òfin ìlú tẹ́ bá wà ẹ ti tẹ̀lé òfin Ọlọ́run. Kò sófin ìlú tó ní kẹ́ bá tèèyàn jẹ́, kò sófin ìlú tó ní kẹ́ pààyàn. Do the right thing. Iṣẹ́ lóògùn ṣe é ṣiṣẹ́. Ẹ ò ní ìdádúrà òfòkọ ẹ̀ ń ka Quran ẹ̀ ń ka kíní kan, irọ́ lásán ni gbogbo ẹ̀. Ẹ̀ ń gbàwẹ̀, wọ́n ti ń gbàwẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀, wọ́n ti ń bọ ṣìgìdì Allah kí Islam tó bẹ̀rẹ̀, wọ́n ti ń kírun fún kí Islam tó bẹ̀rẹ̀, wọ́n ti ń tà wá fún kí Islam tó bẹ̀rẹ̀. Ṣìgìdì òkúta ló fi kọ́ Káàbà. Ajára tòlẹ́ Aswad ló ń pẹran fún lọ́dọọdún kí Islam tó bẹ̀rẹ̀, òun lẹ́ ń pẹran léyà fún. This thing is common sense. So kì í ṣe ẹ̀yin nìkan mo bá wí ẹ̀tàn láyé ẹ ṣe sùúrù. We have over 1,000 years. So kì í ṣe ẹ̀yin nìkan mo bá wí. So ẹ kàn máa mute báyẹn. So a ní láti smart. Àwọn people yìí ẹ wo bó ṣe ń pa wọ́n ní Sudan. Wọ́n máa ń fi ẹ̀sìn, wọ́n máa fi ń disarm yan ni. Wọ́n mọ̀ pé inú culture wa ibẹ̀ ni strength wa wà. Tó bá ti gba spirituality wa lọ́wọ́ wa, a máa di kòròfo, wọ́n á máa pa wá. Ẹ wo ńgbà tó fẹ́ pa Professor Pella, wọ́n sọ fún yín pé kó gbọ́, wọ́n béèrè lọ́wọ́ gbogbo àwọn agbára yìí bàbá. Ìgbà wo lẹ máa ń bá àwọn agbára yìí lẹ̀? Nígbà tó ń wẹ̀ sí Islam kò gbé agbára yẹn lẹ̀. Ìgbà tó tí yẹn wá sọ fún wọn pé tóun bá ti ń kírun lòun máa ń bọ́ àwọn agbára òun lẹ̀ o. Ìgbà tó máa pa orí ìrun lọ pa sí, ó ń kírun lọ́wọ́ lọ pa. So nǹkan tó fẹ́ fi àìmọye a lot of people tó ti pa àwọn àfáà yìí náà dẹ̀ ni wọ́n ní oríṣiríṣi kíní wà lọ́wọ́ wọn tó yẹ pé oògùn confam ó wà lọ́wọ́ wọn. Wọ́n mọ̀ pé rọ́ ní Islam náà, wọ́n kàn ń scam yín ni náà. Ẹ lọ ka Quran yìí náà, ìtàn lásán ló wà ń bẹ̀. Muhammadu jalè, àwọn fẹ́ fẹ́yàwó, wọ́n fẹ́ ṣe ìtàn. Allah ń fi kẹ́tẹ́kẹ́tẹ́ búra, Allah ń fi ẹṣin búra. Kò yẹ kẹ́ ẹ ti mọ̀ pé Allah yẹn kò ń ṣe Ọlọ́run. Allah ń fi Olúwa ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn ó fi ń búra. Allah ò kì í ṣe Ọlọ́run. Ọlọ́run Lódùmarè ibi gbogbo ló wà. Kò sí ojúbọ Ọlọ́run Lódùmarè nílẹ̀ Yorùbá. Ojúbọ àwọn òrìṣà ló wà. Ló fi jẹ́ kẹ́ ẹni mo fi sọ fún yín pé deity, local deity náà ni Allah. Tá a bá fẹ́ bọ Ògún nílẹ̀ Yorùbá, èdè Yorùbá ló máa fi bọ́. Tọ́mọ Chinese bá wá sílẹ̀ Yorùbá tó bá náà fẹ́ bọ Ògún, èdè Yorùbá ló máa fi bọ́ fún. Tó bá ṣe ń wúre fún, àṣẹ ló máa ṣe nídìí ẹ̀. Àṣẹ làwa ń ṣe àkí ń ṣàmì. Èdè Yorùbá yẹn òun ní tọ̀dọ̀ tiwa, òun làwọn deities wa náà lọ gbọ́, òun làwọn máa fi bọ wọn. Allah deity àwọn Lárúbáwá ni, Kaaba shrine ẹ̀ ní ojúbọ ẹ̀ nìyẹn. Èdè Lárúbáwá nìkan ló gbọ́. Ìdí nìyẹn tí ẹ fi lè fi èdè míì kírun torí Allah
bẹ́ẹ̀ fèdè míì kírun aláwọ̀ mọ̀ yín rí, àwọn Arabs nìkan ló mọ̀. Tẹ́ bá wọnú Quran ó máa ń sọ náà pé ilẹ̀ Mẹ́kà lòun wà. Muhammad dẹ̀ sọ pé ọ̀ràn òun kò sí nínú òjíṣẹ́ kan àfi kó jẹ́ elédè wọn. Wọn ò dẹ̀ rán òjíṣẹ́ sáwọn Lárúbáwá rí lóye sọ́ra òjíṣẹ́ àpàpàǹdodo. Muhammad kò sẹ́yìn tó ránṣẹ́, Allah kankan ò bá sọ̀rọ̀, gbogbo nǹkan tó wà nínú Quran ó kàn sọ lórí ni. Wọ́n ti fún nítàn, ó ti ka ìtàn ẹ̀hún rẹ̀ náà. A ò ní rán òjíṣẹ́ kan níṣẹ́ àfòjíṣẹ́ tó bá máa sọ èdè ẹnu yín. Gbogbo iṣẹ́ tí Muhammad jẹ́ ilẹ̀ Lárúbáwá ni, kò sọ èdè mi kọjá èdè Lárúbáwá. So Islam yìí wọ́n kàn wá fi scam wa ni, and majority of àwọn àfáà ilẹ̀ Yorùbá yẹn Fúlàní ni wọ́n. So wọ́n ti rí wa tán, wọ́n ti fẹ́nu àwọn ọmọ, wọ́n ti bímọ sáàrin wa, wọ́n fẹ́ kọ́ńkà wa, wọ́n mọ̀ nǹkan tó ń ṣe náà. Wọ́n mọ̀ pé táwọn Yorùbá yìí ò bá lọ da àwọn agbára wọn nù, a ò lè rí wọn kọ́ńkà. 1840 tí wọ́n bá wa jagun, Quran kọ́ la fi ṣẹ́gun wọn, kò ń ṣe Quran, kò ń ṣe Bible. Àwọn bàbá wa ni wọ́n wá ní láti gbé ẹ̀sìn yẹn wá, kán deceive wa, láti gba agbára lọ́wọ́ wa, láti disarm wa, kán lè bá rí wa pa. Ẹ yẹ ká jí náà, kẹ́ ẹ dúró lórí irun, ẹ wá ń ka ìtàn, kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jí mú. Nǹkan tó wà nínú Quran mò ń ká o. Tó bá kà Lárúbáwá ẹni máa ṣe àmì, kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jí mú nínú ẹrù ogun síwájú kí wọ́n tó pín. Ẹni tó bá jí mú nínú ẹrù ogun síwájú kí wọ́n tó máa dá ohun tó jí mú nínú ẹrù ogun náà padà. Ibo nìyẹn ti jọ Màdúrà. Yasin, wọ́n pe Yasin wálé Quran, tó bá ka ìtàn ni, the whole Quran ìtàn ni. Yasin lédè Yorùbá àti ka, Múlíkù lédè Yorùbá àti ka. What else? The whole Quran láti ka, the whole Quran ká tó jáde ká tó máa sọ̀rọ̀, we know everything. So when you start asking questions, tẹ́ ẹ jókòó fún ara yín, báwo lọ́lọ́run ṣe máa dá yín ní ọmọ Yorùbá tó fún yín ní èdè Yorùbá, ẹ̀ ń jẹ́bà, ẹ̀ ń jámàlà. Ó wá sọ pé tẹ́ bá fẹ́ pe ohun, tẹ́ bá fẹ́ sin ohun, èdè Lárúbáwá ni kẹ́ ẹ máa lò. That is a confused God now. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé irọ́ lásán ni now, kò possible now. So wọ́n máa ń fi ẹ̀sìn gba ìròrí lọ́wọ́ èèyàn ni, èèyàn ò ní lè ròrí. You won't be able to ask the right question. Àwọn àfáà kan máa jọ, àwọn àfáà tí ó níṣẹ́, wọ́n kàn lọ kéwú èdè Lárúbáwá nìkan lọ́ lè sọ, wọ́n wá ń tú Kúránì fún yín, wọ́n máa parọ́ fún yín, ẹ wá máa kówó fún wọn. Àìmọ̀ ìyàwó yín àwùjọ ti bá sùn, ẹ̀ ń kówó fún wọn, kàn scam yín ni now. Ìgbà tèmi wà nílé kéwú, àfáà nígbà tá àfáà mi fẹ́ tí àwọn kan fẹ́ wá bá àfáà jà nílé kéwú, àfáà yẹn dẹ̀ ti sọ fún, ó ti pìtàn fún wa pé ìjọ kan nígbà tá wà nílé kéwú, àwọn ọmọ kan wọ́n ń fọ̀bẹ ṣeré, ọ̀bẹ yẹn kàn gé ọmọ yẹn lọ́wọ́ ní péwú. Wá ní ó ní agbára Al-Quran burú gan, ọmọ yẹn wá mú kéwú, ó mú ọwọ́ yẹn padà, ó fi sí padà. Àfáà wá ní ǹjẹ́ mọ̀ nǹkan tó kà? A ní àmọ́ ní Fátíà ló kà. Ó bá ka Fátíà yẹn fún wa, aliamudu lilayi rọ̀bìdíyà làmínà aráàmọ́ni rọ̀ìm. Irọ́ lásán ni, irọ́ lásán ni. Ìgbà táwọn kan fẹ́ wá bá àfáà jà ń lé kéwú, tó bọ́ ṣe ń bọ̀ látọ̀ kan báyìí, àwọn ń lé kéwú ìjọ tá à ń sọ yìí, àfáà wọlé, àfáà lọ lo ìfúnpá sí ọwọ́ méjèèjì. Ìgbà tó jáde tó ní ẹ máa bọ̀, tó náwó sọ̀kan báyìí, ẹ máa bọ̀, ìfúnpá yẹn wá sísàlẹ̀. Àwọn èèyàn pariwo àfáà mọ̀ pé kò sí nǹkan kan nu Quran. Ẹ jọ̀ọ́ mo máa ní question, ẹ jọ̀ọ́ mo ní question. Ẹ ṣe máa sọ̀rọ̀ sẹ́. Àfáà mọ̀ pé kò sí nǹkan kan nu Quran, kò lè gbà yín, kò lè ṣe anything. Ìwọ tó ń ka Quran tó fi pé bóyá nǹkan tó ń ka, bóyá wá ṣe ń ka yẹn ló wá ń jẹ́ kí irọ́ ìgbìyànjú ló ń gbà o. Tó bá fẹ́ jọ pé lódodo àdúrà Quran gbà, wọ́n máa ṣiṣẹ́ kan jókòó kó máa gbàdúrà, kó máa ka Quran. Tí ebi ò bá ní lù ẹ́ pa, tó bá fẹ́ ṣe exam, wọ́n máa kàwé kó kàn lọ ṣe exam, kó kàn máa sọ pé rọ́bì sídí ní ìlímọ̀ kó lọ ṣe exam mọ̀. Tó bá ní fail, irọ́ ni. We don't need any prayers. Do the right thing. Ṣiṣẹ́. Tó bá pọ̀ ọmọléèwé ni ẹ kàwé. Tó bá kàwé ló máa pàṣì. Tó bá dé exam ọ̀gan, o ní láti gbàdúrà. Ẹ wà àwọn footballers Nàìjíríà fún àpẹẹrẹ. Wọ́n máa fẹ́ play pẹ̀lú Argentina. Àwọn Nàìjíríà máa sákù báyìí, wọ́n máa play in Jesus name, let us win this game. Ó yá, àwọn Argentina, àwọn yẹn ti train, àwọn yẹn ò gbàdúrà. Tí referee bá blow at the end of the day, wọ́n á gba mẹ́ta, wọ́n á gba mẹ́rin. Ǹjẹ́ rí kan gba World Cup rí? Ṣáàdúrà lẹ́rù wọ́n fi ń ṣe ni. You train, you prepare, you do the right thing. So Islam, religion is a scam, is a distraction. Wọ́n gbé wá láti wá fi deceive, wá fi gbàgbára lọ́wọ́ wa ni. A ò lè wọ́nà kankan, kò sínà kankan bí kankan, ayé kankan ò parẹ́. Àwọn pípù yìí fẹ́ fi ọ̀run gba ayé lọ́wọ́ wa ni.
náà ṣe ọ̀rá ń lo ọ̀n ṣe kí ni systematically ni wọ́n rò pé tàbá ń ba lọ báyìí in the next 20 years in the next 50 years a máa ti débì àwọn Arab tó ń fáwọn kan lówó kan máa kọ́ mosque rí pé mosque ló ń fún yín lówó ni wọ́n mọ̀ pé that's the only way táwọn lè fi kọ́ńkà yín ṣe rí kan fún yín lówó kẹ́ hospital àbí kan fún yín lówó kẹ́ kọ́ school wọ́n mọ̀ pé tẹ́ bá kọ́ school ojú yín máa là tẹ́ bá kàwé ojú yín máa là so wọ́n ní ẹ máa kọ́ mosque Quran ní kẹ́ ẹ lọ́ máa kà and kò sí nǹkan kan nu Quran have you seen anyone ko generate anything from Quran no àfitàn òfò Abubakar nígbà tó débẹ̀ àwọn sàbẹ Muhammadu wọ́n wá débì kan wá ń jà ìtàn lásán ni ìtàn tí ò ní sọmọ míwà gbogbo tàn yẹn irọ́ ni àwọn ẹyà bábílà wọ́n fẹnu gbé òkúta láti inú náà irọ́ lásán ni wọ́n ní wọn lè pààyàn sínú Kaaba wọ́n pààyàn sínú Kaaba wọ́n ní wọn lè do wọn kíní kan gbà táwọn ẹyà bábílà àwọn náà ń ṣọ́ Kaaba gbà táwọn kàmíṣàn fẹ́ lọ fọ́ Kaaba tó lọ jí òkúta Jaratu Laswad igbó làwọn ẹyà bábílà wà àwọn kíní ìdí gbogbo wa rí náà pé rọ́ ni kíní àwọn wèrè kan dẹ̀ ṣe dúró sí díẹ̀ so ọmọ àlè Yorùbá ló ń ṣe Islam tó ti gbàbọ̀dè tó fẹ́ gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá tí ó bá sí Islam àwọn Fúlàní ò ní máa claim lọrin náà and the same thing náà fẹ́ ṣe the whole Yorùbá land rí ẹ wo tó bá sọ pé wọ́n fẹ́ fìyàn joyè nínú mọ́ṣáláṣí gbogbo àwọn àfáà yẹn wọ́n á máa gbé láwàní ṣé láwàní ṣé ilẹ̀ Lárúbá ló ti sáwọn Lárúbáwá ní àbá ṣe bá ṣá Fúlàní ni wọ́n kọ́kọ́ fẹ́ fulanize yín tó bá fulanize yín tó tẹ́ ti wà fully Arabized ẹ máa béèrè search ẹ fún mi ó kù 2 minutes 2 more minutes tó bá ti wá Arabized yín tán then wọ́n á padà wá gbalẹ̀ so gbogbo yín wọ́n á máa sọ pé ilẹ̀ yín ti di ilẹ̀ mùsùlùmí ilẹ̀ Lárúbáwá flag yín wọ́n á change wọ́n á fi Crescent Moon and Star sí torí àwọn mùsùlùmí ń sìnra wà tòṣùpá wọ́n ti gbalẹ̀ yín ni ó sì lọ nìyẹn so ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí o Islam irọ́ ni Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè ṣígidi ní Olúwa lè Kaaba ni so ẹ lè tan mic Mr. Ìtàn Láyé kẹ́ sọ̀rọ̀ kọ́ fẹ́ sọ ẹ béèrè kọ́ fẹ́ béèrè. mo ti ní kẹ́ béèrè question yín o Ẹ̀tàn Láyé ṣe wà ń bẹ̀. Bàbá ms gbogbo béèrè yẹn lórí Kùránì àtàdísì ni o. ẹ wá béèrè. Bàbá Ìtàn Láyé wọ́n ti gbé máìkì dé ẹgbàá. ìbéèrè mi ni pé èmi bí mi ṣe wà Allah ni mo nígbàgbọ́ nínú rẹ̀ mo dẹ̀ mọ̀ pé Allah yẹn ló máa pa mí gbogbo ẹ tó bá nígbàgbọ́ sí nǹkan mi tó yàtọ̀ sí Allah kan tó bá nígbàgbọ́ sí ló máa pa. Allah ò lè pa yín ṣìgìdì lásán láàyè ẹ̀kọ́ farabalẹ̀. Bàbá MS ìyẹn ló máa pa mí ṣìgìdì tó ń jẹ́ Allah yẹn Allah yẹn gangan ló máa. ṣẹ́rí bàbá MS ẹni nǹkan tó bá wù yín kó pa yín ìyẹn kọ́ làwọn wá sọ bíi nǹkan tó bá wù yín kó pa yín ẹ bá wa ka Quran verse nǹkan tó bá wù ẹ́ kó pa ìwọ ló mọ̀. ọ̀nà bá ti rí pàṣírí ti tú báyìí wọ́n á máa sọ pé ṣáwa sọ ẹ má bínú Big Joes kò sí èèyàn kan tó ever sọ wípé Ògún ni Ọlọ́run náà ẹ̀yin èèyàn wá ìbẹ̀rẹ̀ máa ti mọ̀ yí pé àwọn pípù yìí mọ̀ nǹkan tó ń ṣe wọ́n mọ̀ yí pé Allah yẹn kò kí ń ṣe Ọlọ́run but wọ́n mú Allah yẹn ní Ọlọ́run lọ́dọ̀ tiwọn so àwa ọmọ Yorùbá àwa jẹ́ pé ìdílé Ògún ìdílé Oníṣàngó ǹjẹ́ ti rí kéèyàn kan sọ pé Ògún Olódùmarè àbẹ̀rí kan sọ pé Ṣàngó Olódùmarè kò pọ́síbù òrìṣà ni wọ́n the same way tí Allah yẹn náà fi jẹ́ ṣìgìdì Allah yẹn náà ní ojúbọ so wọ́n ti wò pé báwọn ṣe mú Allah tó ní ojúbọ ní Ọlọ́run wọ́n rò pé the same way náà àwọn náà ní àwa náà mú àwọn deities wa ní Ọlọ́run no wọn kì í ṣe okòkè àwọn òrìṣà yẹn ò kì í ṣe Ọlọ́run Olódùmarè so ẹ ní láti lọlé kẹ́ kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ mọ̀ small things tó yẹ kẹ́ mọ̀ ẹ lè wá sókè ẹ lè wá máa béèrè ẹ lè mọ̀ the right question to ask. Allah èrè lásán ni Olúwa ilé Kaaba ó lẹ́nu kò lè sọ̀rọ̀ ó lójú kò fi ríran ó lọ́wọ́ kò lè gbé gbogbo ọ̀rọ̀ nù Kúránì tẹ́ rí Muhammadu ló sọ wọ́n dẹ̀ kọ Kúránì so kò ṣe pé ó sọ̀kalẹ̀ irọ́ lásán ni so ẹ jí ẹ má sùn. bàbá wa MS ẹ ṣe gan kẹpẹ ẹ̀yin èèyàn wa tí ẹ ń gbọ́ wa náà ẹ rí i pé àwọn àáfàá tó bá ti wà níwájú kámẹ́rà wọ́n máa sọ pé àwọn MS yẹn wọn ò ka Kùránì dáadáa wọn ò tú dáadáa. Now the opportunity is right in their front for them to read this Quran and come and explain it to ọmọ Yorùbá. You see what they are doing? They are crying, they are abusive,
they are this and that. Ṣé nǹkan tí ó yẹ kí wọ́n dé bí wá máa ṣe nìyẹn? A ní ìwé tí ẹ gbé wá láti Saudi Arabia, ẹ wá máa kà á fún wa. Tẹ bá mọ̀ pé báwa ṣe ń ṣí láìfù tá à ń kà á kò tẹ́ yín lọ́rùn, ẹ̀yin ẹ ṣí láìfù, ẹ máa ka Fatia, ẹ kà á dé Kùrìsíù gbogbo ẹ máa kà á one by one, ẹ máa kà á náà, ẹ̀yin náà ẹ máa kà á lórí péjì yín. Wáyé ẹ débí ẹ wá máa béèbú ẹ máa jà. Kò dáa náà. Ok, ms ta ló wá? big jose ẹ má Bàbá bínú Ríṣí. ẹni tó béèrè pé kálá àlá lòun sì kálá pa òun pé káwa sọ pé kó gun pa wá sẹ́yìn yẹn sì wà mí ó wà Ó ti inside, ó wà lárí comment ara ẹ̀ section. mọ́ Kaaba. ẹ̀yà so èmi ò mọ̀ wá ìtọ́yẹ pé ifun ti imbecide tó bá bímọ kò mí pé ọmọ tó bá bí náà máa jẹ́ imbecide tí dídìrín bá bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin dẹ̀ ń ṣe mùsùlùmí sópin ẹlẹ́kọ̀ọ́yìn náà jẹ́ dídìrín ni ìwọ̀n kan máa ń yà mí lẹ́nu lọ́rọ̀ wọn wọ́n á ní kí Allah pa àwọn ọlọ́run kọ́lọ́run pa àwọn káwa náà sọ pé kógun pa àwa mi ò mọ wáì táwọn sí nǹkan táwọn bàbá yín kó sí yín nínú mẹ́mórì yín tí ò yẹ kẹ́yìn gangan fọ̀máàtì ẹni ẹ kàn ń ronú bí ẹni tí ò lọ́pọlọ ẹ kàn ń dojú tira yín. Bàbá mi bí tẹ́wá ti mọ̀ fún wọn lọ́pọlọ míì ju pípa ìgbà tó lọ. òkè mo sọ pé ọmọ Ògún ni mí òun á sọ pé kí n sọ pé kí bàbá mi pa mí nílẹ̀ Yorùbá tó bá ní kógun pààyàn bóyá ẹnìyẹn lọ jalè àbó dalẹ̀ ó bóyá ó dalẹ̀ lú àbó hùwà burúkú kan láwùjọ àbó gbàbọ̀dì àbó ṣe nǹkan tí ò dáa làwọn bàbá wa máa ń ṣe ìpèsè pé ẹni tá a lè pè níṣẹ́ yìí jẹ ni Ògún tó jẹ́ babalá bàbá wa ẹ wá sọ pé kémi sọ pé mo jalè ní àbí mo gbàbọ̀dì tí màá fi sọ pé kógun pa mí. So ẹ̀yin pípù yìí tẹ̀ ń pera yín mùsùlùmí ẹ máa ru ọpọlọ kẹ́ tó máa wá sọ̀rọ̀ ní public ẹlòmíì á dẹ̀ tún sọ̀rọ̀ yẹn á dẹ̀ tún post ẹ̀ lórí ṣoṣo ẹ̀yin ẹlẹ́bọ ọ̀yá èmi sọ pé kálá pa mí ọ̀yá ẹ̀yin náà sọ pé kógun pa mí ọ̀pá òun yóò lọ́pọlọ sá ẹ̀ ń ronú ni ẹ jí ká ronú náà we are human being like any other person and we have our own sense ẹ jí ká fi sense yẹn ká fi ronú òpin ìgbà tó bá o ò lè gbọ́bẹ̀ fún ìyá ẹ̀ kí ìyá ẹ̀ pa ẹ́ náà o ò lè gbọ́bẹ̀ fún bàbá ẹ̀ kí bàbá ẹ̀ tọ̀bẹ̀ bẹ̀ ọlọ́run so wáyé tó máa sọ pé kẹ́nìkan sọ pé kó gun pa só jalè ni àbó gbàbọ̀dì fún ìlú kí ló ṣe tó máa fi sọ pé kó gun pa òun ẹja ṣe làákàyè náà Allah náà fi ẹ̀jẹ̀ yẹn bọ Allah kò dẹ̀ lè dáyàn pa tí wọn bá pààyàn fún àwọn wèrè kan náà máa jáde wá ní ẹ̀yin ẹlẹ́bọ bóyá àwa ń pààyàn ṣé ojú òun ti ẹ̀yin mùsùlùmí yìí ni lẹ́nu yín kẹmọ jáde pé ẹnìkan ń pààyàn ta ló pààyàn tó mùsùlùmí ní gbogbo àgbáyé lẹ́ni the violence religion ní gbogbo àgbáyé Islam ni ẹlẹ́mi òun náà ṣe kámẹ́rà báyà fẹ́ sọ̀rọ̀ á ní ẹ̀yin ẹlẹ́bọ ẹ ti pààyàn ẹ̀ ń fìyàn ṣe kinní kan ṣé ẹ lọ́pọlọ ni. tó bá lè pè ọ́ ní afẹ́ fún ọ ẹ kéèyàn máa fẹ́ kéèyàn máa fọwọ́ bò ẹ wo ìsún àwọn apààyàn ẹ wo sí àwọn apààyàn tẹ ní fún ẹ̀sìn Islam ẹ wo bí wọ́n ṣe ń pààyàn every day in the name of Islam ẹ̀yin wèrè kan tẹ lọ́pọ̀lọ́ yẹn ajá rẹ pé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin ẹlẹ́bọ apààyàn èèyàn mélòó lẹ́lẹ́bọ ti pálẹ̀ Yorùbá lájọ̀dún ti bí ẹ lọ́mọ èèyàn mélòó àwọn àwùjọ tó ń pààyàn fún ẹ̀sìn Islam mélòó loníṣẹ̀ṣe ní ìjà tẹ̀ nílẹ̀ Yorùbá ẹ wo iye àwọn bad group tí Islam ní tó dẹ̀ ń pààyàn kò sí orílẹ̀-èdè tí ò sí lágbàáyé wọ́n á pààyàn ní public wọ́n á lọ káwọn èèyàn mọ́ church wọ́n á pa wọ́n wọ́n á káwọn èèyàn mọ́ anywhere ọ̀nà oko wọ́n á pa wọ́n in the name of Allah ẹ tún wá jáde ṣé ẹ ń dìfẹ́ǹdì ẹ̀sìn yín ni àbẹ́ ń dojú tira yín ọ̀rọ̀ yín ò ń yé mi ìgbà mi tí bá pàdé fídíò mi gan tẹ́lómi máa ń sọ̀rọ̀ máa wò ó pé ṣé eléyìí ronú kó tó sọ̀rọ̀ sá ẹ̀yin oníṣẹ̀ṣe ẹni tẹ́ pa ń kọ́
ẹ̀yin ẹlẹ́bọ ẹni tí ẹ pa ń kọ́ àwọn òwò ní pààyàn àwọn òwò náà ní criminal all over the world. Boko Haram mùsùlùmí ni, Al-Qaeda mùsùlùmí ni, Taliban mùsùlùmí ni, ISIS mùsùlùmí ni, Muhammadu gan olórí àwọn apààyàn. So ta ló ń pààyàn nílẹ̀ Yorùbá ẹ wá sọ fún wa, oníṣẹ̀ṣe wo ló ń pààyàn, ẹlẹ́bọ wo ló ń pààyàn, kí lorúkọ criminal apààyàn fún oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá? But ẹ̀yin náà kàn máa wò pé ẹ fẹ́ sọ̀rọ̀, àwa máa ń sọ fún yín, màá dẹ̀ tún repeat ẹ̀ lálẹ́ yìí, àwa tá jẹ́ ọmọ Yorùbá àtàtà, àwa la ní ohun tí àwọn àáfàá yín tàn tí ì sọ rí, àwa la ní ohun tẹ́ ẹ̀ tí ì gbọ́ rí táwa fẹ́ sọ fún yín. Kò sí ohun tí àwọn àáfàá yín àbáwọn ọmọlé kéwú yín, kò sí ìmáàmù yín ṣèyí kì í dàdánì yín, ùstáàtù yín, kò sí nǹkan kan tó fẹ́ sọ nípa ilẹ̀ Yorùbá mọ́ tí ìrìn tẹ́ ẹ̀ tí ì sọ. Àwọn bàbá wa ti gbọ́, àwọn tá a jọmọ lẹ́yìn náà ti gbọ́. Èébú wo lẹ fẹ́ bá àwọn bàbá wa mọ́? Àwa làwa ní ohun tẹ́ ẹ̀ tí ì gbọ́ rí táwa fẹ́ sọ fún yín. Aláàsì gidi ni, apá ọwọ́ ọ̀tún méjì tó ní ni ó níwò lórí, ó létí ó lójú, kò lè fi dá nǹkan kan ṣe. Àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n ń pààyàn tó fi ń bọ́, ẹ̀jẹ̀ èèyàn náà máa fi ń bọ́. Ẹ wo terrorism all over the place according to Islamic religion. Ẹ tún máa wá jáde ṣé ń dìfẹ́ǹdì ní abẹ́ ń sọ nonsense lẹ́nu, ojú ò ń tì yín ni. Ẹ ń pààyàn ẹ tún máa pè àwọn àkàn ní apààyàn, táná ti pa lẹ́yìn. Ta ló níṣẹ̀ṣe pa ńlẹ̀ Yorùbá, ta ló lẹ́bọ pa ńlẹ̀ Yorùbá, ta ló níṣẹ̀ṣe pa ńlẹ̀ Yorùbá, ta ló lẹ́bọ. Gbogbo ọkọ tó ń pe àwọn bàbá wa, àwa náà ti ṣe ìsìláàmù ni. Gbogbo orúkọ burúkú tó ń pe àwọn babaláwa bàbá wa, kò sí orúkọ, kò séyìí tó ń jẹ́ bẹ́ẹ̀. Muhammadu, kò sí orúkọ burúkú tí ò sí lọ́wọ́ Muhammadu, kò sí ìwà burúkú tí ò sí lọ́wọ́ Muhammadu. Tá a bá wá rí ti Muhammadu, sí bá a rí ti Boko Haram, à ń rí ti Esme, à ń rí ti Al-Qaeda, à ń rí ti Osama bin Laden. So kí ẹ fẹ́ sọ, bàbá àkànbí ẹ ṣe gan, ẹ kàn ń fẹ̀ sí ara yín yọ ni. Islam ti káàsì náà, gbogbo àgbáyé ló complain nípa ẹ̀sìn yẹn. Ẹ máa sọ̀rọ̀ dúndùn lẹ́nu, ẹ máa parọ́ nǹkan tí ò sí nínú ìwé yín fún àwọn èèyàn. Táwọn èèyàn bá wá gba ẹ̀sìn yẹn tán, wọ́n máa tẹ̀lé ọ̀rọ̀ ẹnu tẹ́ fi gbé wọn mú gùn. At the end of the day, sí bí ẹ̀sìn, nǹkan tó defend ẹ̀sìn yìí ni Quran àti Hadith. Quran òun là ń kà ń bí báyìí, Hadith ọ̀hún là ń tú ń bí. Ẹ wá sọ ibi tádúrà wà ń bẹ̀, ẹ wá sọ ibi tí nǹkan dáadáa wà nínú Quran. Ọ̀rọ̀ tó wu etí gbọ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kí wọ́n máa pé kí ẹ máa sọ̀rọ̀ ọmọlúàbí lẹ́nu. Ọ̀rọ̀ ọmọlúàbí wo ló wà nínú Quran? Ẹ wá sọ fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń play Quran níjọ́ Friday tẹ́ mọ̀ pé bóyá ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ Allah àbí kankan àbí bóyá àdúrà àbí ìwúre kan tó bá ti bí àwọn àfáà yẹn dá kí wọ́n lọ ṣe gbogbo àwọn yasin tó máa ń kà yẹn kọ́ lọ ṣe sí èdè Yorùbá káwọ ẹni tí ó ra sí ibi rẹ̀ tí ó play rẹ̀ nílé rẹ̀. The Arabic tó ń sọ yẹn ẹ máa wò pé bóyá èdè elédè ń dùn létí èdè tẹ́ gbọ́ ohun tó ń sọ. Ẹ lọ change ẹ, ẹ lọ translate ẹ sí èdè Yorùbá. Kọ́ máa play CD yẹn káwọ ẹni tí ó listen sí. Ẹ jí ká ronú náà. Ẹ̀yin ẹlẹ́bọ ẹni tẹ́ padà, èyàn mélòó lẹ́bọ ti pa ládùúgbò yìí. Àfijọ́ tí ọba mọ́ ni àwọn criminal pààyàn fún àlá àwọn òní pààyàn. Ẹ máa jáde lẹ́yìn fẹ́ sọ, kí ló wà lẹ́nu yín? Àwọn ọ̀tẹ̀tẹ̀ tí ìsọ kankan àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni. Ètò láyé mo kí yín o. Ẹja tún gbọ́n tán fẹ́ sọ wà lókè. Kí yín o kẹ́nìbọ̀dì o.